Ẹ káàbọ̀ sí àdúrà òwúrọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti òkè wá fún tòní. Ẹ̀mí mímọ́ yóò máa darí rẹ láti gbé ìgbésẹ̀ tí yóò mú ọ ṣe àṣeyọrí. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ipa púpọ̀ ni ẹ̀mí mímọ́ ń kó nínú ìrìnàjò wa gẹ́gẹ́ bí àyànfẹ́ Kristi. Fún ìdí èyí, ó ṣe pàtàkì fún wa láti máa béèrè fún ìdarí láti ọ̀dọ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí a ti rí kà nínú ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 14 rẹ̀, nítorí iye àwọn tí à ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní í ṣe ọmọ Ọlọ́run. Bákan náà ni ìwé Lúùkù orí 12 ẹsẹ̀ 12 rẹ̀ sọ fún wa, nítorí ẹ̀mí mímọ́ yóò kọ́ yín ní wákàtí kan náà lé ohun tí ó yẹ kí ẹ wí. Olùfẹ́, ẹ̀yin àti èmi náà gbọ́dọ̀ pòǹgbẹ ìtọ́ni ẹ̀mí mímọ́ láti ní ìdarí tí ó tọ́ fún ìrìn àjò àṣeyọrí. Bíbélì sọ fún wa nínú ìwé Àìsáyà orí 52 ẹsẹ̀ 17 rẹ̀ wípé, báyìí ni Olúwa wí, olùràpadà rẹ, ẹni mímọ́ Ísírẹ́lì, èmi ni Olúwa Ọlọ́run rẹ, tí yóò kọ́ ọ fún èrè, ẹni tí yóò tọ́ ọ lé ọ̀nà tí ìwọ ìbá máa lọ. Ará nínú Kristi Jésù, kò sí àbùjá kan bí kò ṣe láti máa gba ọ̀nà tí ẹ̀mí Olúwa bá là fún wa. Ọ̀nà yìí ni a ó gbà tí ó sì dájú wípé kò sí ohun kan tí yóò dí wa lọ́wọ́, nítorí Olúwa ti ṣíwájú wa. Ìwé orin Dáfídì orí 32 ẹsẹ̀ 8 rẹ̀ wípé, èmi yóò fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà, èmi yóò sì kọ́ ọ lé ọ̀nà tí ìwọ ó rìn, èmi yóò máa fi ojú mi tọ́ ọ. Bákan náà ni ìwé orin Dáfídì orí 37 ẹsẹ̀ 23 rẹ̀ sọ fún wa, a ṣe ìlànà ẹsẹ̀ ènìyàn láti ọwọ́ Olúwa wá, ó sì ṣe inú dídùn sí ọ̀nà rẹ̀. Lákòótán ará, a ní ìdánilójú kan wípé ohùn Olúwa jẹ́ ohun ìdarí òtítọ́ tí kò sì ní ṣe àṣetì tàbí já wa kulẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, ní orúkọ ńlá Jésù Kristi, a fi gbogbo ọkàn wa sí ọ̀dọ̀ rẹ fún ìdarí àti ìtọ́ni wa. Jọ̀wọ́ tọ́ wa sọ́nà sí ibi àṣeyọrí wa. Olúwa, Ọlọ́run bàbá Jésù, jọ̀wọ́ mú gbogbo ohun tí kò ní gbà wá láàyè láti gba ìtọ́ni rẹ kúrò níwájú wa, sì ṣí etí wa láti máa gbọ́ ohun ìdarí rẹ nígbà gbogbo. Olùfẹ́ nínú